Ẹkúlé là ń kára lé, ẹkú ọ̀nà là ń kérò ọ̀nà, ẹkú àtijọ́ là ń kéré ẹni tó bá ti tójọ́ mẹ́ta. Ògúnmọ́rọ́tì Ọládayọ̀ náà ni lórí ìkànnì Àwàlálèdè TV. Lónìí a padà sínú ìwé ìgbàlónígbàǹkà èyí tí a kọ láti ọwọ́ Olúyẹmisí Adébọ̀wálé. Ewì tí a ó máa gbéyẹ̀wò lónìí ó ní mo pè ní ẹ̀kọ́ alẹ́ tìlẹ́. Ẹ̀kọ́ alẹ́ tìlẹ́, ìtumọ̀ èyí ni wípé alẹ́ ò tí ì lẹ́. Èyí tá à ń pè ní ẹ̀kọ́ àgbà. Ẹ máa bá wa ká lọ. Bójú bá rí ẹnu adákẹ́, ṣùgbọ́n bíi tèyí kọ́, ohun ojú mi rí máa ròyìn. Mo ti ń gbọ́ nípa ẹ̀kọ́ alẹ́ tìlẹ́ ọjọ́ pẹ́. Ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ lálaalẹ́ ni mo kọ́kọ́ pè é. Àṣé ẹ̀kọ́ alaalẹ́ kọ́. Ẹ̀kọ́ tuntun tó gbòde ni. Ẹ̀kọ́ tí tẹrútọmọ ń sá sí, tó nílé afilé sílẹ̀, tọ́lọ́nà agbọ̀nà rẹ̀. Ẹni tí ń jẹ nínú àwo adẹni tí ń jẹ lábẹ́ igi. Awítà ìwí, wọn a ní ìmọ̀ làwọn ń wá ká. Ẹ̀kọ́ alẹ́ tìlẹ́ ò lórúkọ méjì. Ẹ̀kọ́ afarúgbó ara kọ́ ni. Ẹ̀kọ́ ká fọkọ sílẹ̀ jámọ sílẹ̀. Ẹ̀kọ́ ká faya sílẹ̀ jámọ sóko. Ẹ̀kọ́ tí sọ baálé di màjèsín. Ẹ̀kọ́ tí sọ ìyáálé di kòsárúgbó ń Gánà. Ewu orí ò ṣeé kàwé ní pẹ̀lẹ́kùtù. Ọ̀rọ̀ àwàdà kọ́. Kárúgbó gbèwé kó mi máa dà lójú arúgbó. Tẹkún kọ̀, ojúṣe ń dàgbà ni. Ọkọ ń firùgbọ̀n fẹ́ná nílé. Ìyàwó ń kàwé ní kíláàsì ìlú òdì kejì. Ohun tójú ń rí ọ̀hún ò ṣeé délé wí. Ẹni tó bá kàn ló mọ̀. Bẹ́ẹ̀ bá dé yàrá ìkàwé, wọ́ọ̀dù ọlọ́mọ wẹ́wẹ́ ò yàtọ̀. Bẹ́ẹ̀ bá wọ yàrá àwọ̀sùn mìíràn, ariwo ọmọ ọwọ́, ariwo ọmọ ìrìnsẹ̀, garangaran ni létí ẹni. Kí ìyàwó máa kọ̀wé, ó tún máa fọmọ lọ́mú. Láàárín àwọn alẹ́ tìlẹ́ ló fìdí tì. Onílé ọlọ́nà tó ń tẹ́ bébà sùn. Àárín àwọn alẹ́ tìlẹ́ lẹ ó ti rí. Bó o béèrè ohun tí wọ́n ń taná wá, wọn a ní kàrífín ibi iṣẹ́ lè dàwátì ni. Káwọn ó lè bẹ́gbẹ́ pé, káwọn ó lè ṣe é yàn sípò àtàtà. Tó ibi abáyédé yìí là á pè láyédé. Gbogbo akẹ́kọ̀ọ́ alẹ́ tìlẹ́ ẹ kú ìrọ́jú. Mo kí yín ẹ kú ìpakítímọ́ra. Kápẹ́ láya sàn ju ká má ní rárá. Kápẹ́ láya ò pé ká má bímọ kankan. Àrẹ̀mọ ẹni lè kéré. Kò sígbà tá a dáṣọ tá ò rílẹ̀ fi wọ́. Ẹ múra, wàhálà ẹ̀kọ́ àgbà fẹ́rẹ̀ dìtàn. Ẹ̀yin èwe ìwòyí, ẹ wòye ẹ̀kọ́ àgbà kẹ́ ẹ fi ṣàríkọ́gbọ́n. Àgbà tó jìn sí kòtò, ará ìyókù ní í kọ́ lọ́gbọ̀n. Ẹ kàwé ní kékeré, nítorí àdàgbà kọlà, síso ní í so. Irun dúdú la fi ń ṣiṣẹ́, orí ewu ò rọrùn láti ṣe wúndíá. Kí ni àríwísí tiyín lórí fọ́nrán yìí? Mo gbàgbọ́ pé ẹ mọ̀ túmọ̀ ewì yìí. Tá bá ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ alẹ́ tìlẹ́, à ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tí a dàgbà tán ká tó kọ́. Eléyìí ni ẹ̀kọ́ àgbà, adult education. Ká kàwé ní kékeré ló dáa. Nígbà tí a bá ti dàgbà tán kì í rọrùn. Kí ni èròǹgbà tiyín lórí fọ́nrán yìí? Ẹ bá a fi sábẹ́ fọ́nrán yìí. Ẹ sì bá a fi ránṣẹ́ sí àwọn ènìyàn yín. Kó tó dìgbà mìíràn tá tún máa pàdé. A ò ní wá yín tì, bẹ́ẹ̀ sì ni a ò ní wá mi tì. Ká fire pàdé o.